wọ́n ní ẹkú lé báyìí náà ni àkàrà lé ẹ̀ka báyìí náà ni àkèrè ọ̀nà mo kí gbogbo ojú tó ń wò mí ní wákàtí ọ̀wọ̀ yìí pé ẹkú bí ojú ọjọ́ ṣe rí ní gbogbo ibi tẹ́tí ní àǹfààní àti máa wò ní oúnjẹ gbàdúrà wípé ojú tí ẹ fi wọ́ mi òkú ní fọ́bẹ̀sì ni tí ẹ fi gbọ́ mi ò ní di láṣẹ Lédùmarè ẹ ò mà ní rúgbó sọnù bí ò ṣe bí ọmọ kí la ní fún ẹ̀yin olólùfẹ́ Yorùbá Àtàṣà lónìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lórí ètò wa kí la máa ń ṣe a máa ń mú ọ̀rọ̀ tó ń lọ káàkiri wa lórí ayélujára àti wípé ọ̀rọ̀ bó ṣe ń lọ káàkiri wa lágbo àwọn olóṣèré lónìí kí la ní fún ẹ̀yin olólùfẹ́ wa òun ni ọ̀rọ̀ tó ń jà rìnrìn ètò ń ṣe wípé ìtẹ́ wó mi ní wákàtí ọ̀rẹ́ tẹ́ bá gbọ́ ẹ̀nà ayá yìí pé ǹjẹ́ irú kan báyìí ó ń ṣẹlẹ̀ ní abẹ́ ọ̀run tí a wà yìí ǹjẹ́ irú kan báyìí ó ń ṣẹlẹ̀ ní dúníà tí a wà yìí máa wá fẹ́ kẹ́ fún wa nǹkan fìdílé àbíkẹ́ fìdílé nǹkan torí pé ẹ̀gbọ́n mi nínú ìlú lónìí ẹ̀gbọ́ ọ̀rọ̀ tó ṣe wípé ẹ̀gbọ́n rí ọ̀rọ̀ tó ṣe wípé tí ẹ̀yin gan bá gbọ́ ẹ̀nà ayá yìí ẹ̀ wò wípé ṣé lábẹ́ ọ̀run yìí náà òun náà ní irú kan báyìí ti ń ṣẹlẹ̀ ẹ wá nǹkan fìdílé àbíkẹ́ fìdílé nǹkan mo yẹ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tó yẹ pé tí ń bá darapọ̀ mọ́ sórí ètò yìí látọjọ́ tó ti pẹ́ adúpẹ́ lọ́wọ́ yín mo jẹ̀gbẹ́ ládùúrà wípé owó tí ẹ fi ń ra dátà lágbára Ọlọ́run owó òun náà kò ní gé sọnù Ọlọ́run ọba Elédùmarè àtúmọ̀ bá bùkún sí ní ààbò bẹ́ẹ̀ ṣe darapọ̀ mọ́ lórí ètò wa Yorùbá Àtàṣà máa jọ ẹran gbogbo èèyàn lólùfẹ́ wa náà tó ṣe pé ẹ̀ tí bàbá subscribe sí orí ètò wa Yorùbá Àtàṣà máa rọ̀ yín máa bẹ̀ yín ẹ bá wa tẹ subscribe button ẹ bá wa like fídíò wa ẹ bá wa share kẹsì bá wa comment ẹ jẹ́ ká mọ̀ èròǹgbà yín lórí fídíò ètò ṣe pé ẹ fẹ́ wò yìí torí pé ìgbọ̀wọ́ tí yín òun ni èwo orí tiwa gbogbo ohun tẹ́yìn bá ń ṣe fún wa òun ló máa lè fún wa náà níwùrí láti lè máa wá ìròyìn bó ṣe lọ káàkiri wá fún ẹ̀yin olólùfẹ́ wa láti lè máa jẹ̀gbádùn bó ṣe lọ káàkiri ẹ wá darapọ̀ mọ́ mi lórí ètò wa lónìí Yorùbá Àtàṣà ẹ jẹ́ ká jọ túkọ̀ ètò yìí torí pé ẹ gbọ́ wèrèwèrè ẹ jẹ́ ká jọ lọ. afẹ́nibá máa parọ́ abẹ́nibá máa tan rẹ̀ ló máa ní nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nípa àwọn olùkọ́ àti àwọn ọmọléèwé tí wọ́n jí gbé wípé kò dùn òun wípé kò bà òun lẹ́rù kì í ṣe wípé kéèyàn báyàn kẹ́dùn nìkan kéèyàn gan dárò ara ẹ̀ a kú dárò ara wa torí tẹni tó dé la rí kò sẹ́ni tó mọ tẹni tí ń bọ̀ ṣe rí ọ̀rọ̀ tó wá wà ńlẹ̀ yìí kò yọ olówó sílẹ̀ kò yọ tálíkà sílẹ̀ kódà kò yọ olóṣèlú sílẹ̀ ẹni tí òṣèlú tó lóun ò bá wọn dá sọ́rọ̀ òṣèlú kò yọ sílẹ̀. Anybody can be a victim of this. Notice tẹ́lẹ̀ ni ìgbà kan àwọn tó kọ́kọ́ wà nínú oko tó ń dáko ní ìṣẹ̀lẹ̀ burúkú ìṣẹ̀lẹ̀ sí tó máa yabo àbá wọn tó máa pa wọn tó máa kó wọn lọ́mọ lọ tó máa kó wọn láya lọ tó máa kó wọn lọ. Nígbà tó yá wọn kúrò nínú igbó wọn bọ́ sórí express. Wọ́n kúrò nínú igbó wọn bọ́ sórí express. Ẹni bá ti travel báyìí wọ́n á kidnap wọn wọ́n á ṣe gbogbo ẹ̀ wọ́n á ṣe kinní àwọn èèyàn ń sọ wípé ẹ mọ́ travel o ẹ mọ́ lọ lé ọdún o ó tún yá o wọ́n lọ ń káwọn èèyàn mọ́lé. Àdìtí Olódùmarè, you called me, I picked your call but it was some children ni mò ń gbọ́ voice wọn. I picked it. Bóyá ẹ̀dẹ̀ press the phone tẹ́ ẹ mọ̀ wípé press the phone. You understand? Wọ́n bọ́ sínú ilé wọn lọ nínú ìsìn àwọn ọmọ ò safe wọn. Wọ́n ti ń lọ churches. Wọ́n ti ń lọ kìíní so nowhere is safe. Kò sí ọ̀rọ̀ eléyìí ò ń ṣe ọ̀rọ̀ mi kúkú ń travel. Ọ̀rọ̀ eléyìí kì í ṣe ọ̀rọ̀ wípé Ọlọ́run ṣe mi ìṣàgbẹ̀. Kì í ṣe inú oko ni mo wà ìgboro ni mo wà. Ọ̀rọ̀ eléyìí ò ń ṣọ̀rọ̀ wípé Ọlọ́run ṣe church ni mo máa ń lọ mosque ni mo máa ń lọ. Anybody can be a victim. Nigeria ó ti wá di wípé Nigeria can happen to anybody. Ọ̀nà má jẹ́ kí Nigeria burúkú happen sí wa. Ibi làwà tán ti gbéyàwó IG nígbà yẹn. Ìyàwó senator gbogbo wọn. So ẹ jọ̀ọ́, I'm not here to pass any blame. If you are expecting me to start cursing a government, ẹni bá bọ́ síta báyìí tó bá gbé ring light tó bá bẹ̀rẹ̀ sí ní bújọba kò mọ ohun tó ń ṣe ni kò mọ ohun tó ń sọ ni ó kàn kì í ṣe má jẹ́ kí n sọ pé kò mọ ohun tó ń ṣe bóyá transfer of aggression bóyá ìtara bóyá ìkanra torí lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí àwọn kan náà la máa hold responsible but tá a bá ní ká wò ó
àti president àti gómìnà àti senator àti house of assembly member àti local government chairman àti councillor àti àwọn ọmọ ìlú gan. Ọ̀rọ̀ ti di ó ti kan gbogbo wa báyìí o. We can't keep complaining. We can't continue to shift blame, to pass blame. Ọ̀rọ̀ tí mo sọ yìí ó lè bí èèyàn nínú ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ bá mi fojú wò ó. Tá bá ń sọ̀rọ̀ báyìí dọ́là ṣáà ti stable. Ó lè má wálẹ̀ tó bá ṣe fẹ́. Bó ó stable lẹ́nu ọjọ́ mẹ́ta yìí láti bí oṣù bíi méjì. Even gan mẹ́ta. Tá a bá ní ká wo project àwọn ìjọba ń ṣe big project. Ẹni bá ń travel a máa rí gbogbo àwọn federal highway tó ń ṣe bí ìrírú ọ̀nà yẹn rí àwọn ọ̀nà tó ń concrete. Ẹlòmíì lè máa mọ̀ tún mọ̀ concrete o kankéré. Wọ́n kankéré ẹ̀ ní nígbà tó bá kankéré ẹ̀ wọ́n á tún dọ̀dà sí. Láwọn apá ibì kan iná da lápọ̀dọ̀ tiwa iná ò da o. Mi lè parọ́ iná ò tí ì da lápọ̀dọ̀ tiwa. Oúnjẹ cheap àfi tá a bá kódà ó cheap débi wípé àwọn àgbẹ̀ gan wá ń bínú báyìí wípé oúnjẹ ò pay wọn tẹ iṣẹ́ àgbẹ̀ ò pay wọn. The major ìṣòro ta ní tó ń báyàn nínú jẹ́ ẹ̀yin ìjọba wa òun ni security. Tó dẹ̀ jẹ́ wípé láti ìgbà ayé Goodluck Jonathan tí Boko Haram ti bẹ̀rẹ̀ títí dórí ayé Yar'Adua tó fi dórí ayé Buhari tó fi dórí ayé Jagaban àti rí nǹkan ṣe sí. Dẹ̀ ní dákẹ́. Nítorí pé ẹ bá wa da ọ̀nà àbí oúnjẹ ti pọ̀ àbí dọ́là ti wálẹ̀ ó ti stable díẹ̀ economy fẹ́ máa stable díẹ̀ wípé ní sọ̀rọ̀. Iye tó ṣe pàtàkì gan ni security yìí kọ́nà ṣàánú. Ẹni bá kàn ló mọ̀ ẹ wo ohun tó ṣẹlẹ̀ lánàá lóòyẹ̀. Wọ́n dù baálé ilé tó jí láàárọ̀ tó lọ ṣiṣẹ́ teacher kò lọ ṣiṣẹ́ ní Chevron o kò lọ ṣiṣẹ́ ní Shell company o kò darapọ̀ máwọn ọ̀daràn o tí ò bá ṣiṣẹ́ àwa náà là á pè lọ́lẹ̀ èló ni tíṣà ń gbà gan. Iṣẹ́ tó nímú àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ dání jù níṣẹ́ teacher bó tiẹ̀ jẹ́ wípé kò lówó lórí ó mọ̀ lọ́bẹ̀ kò mọ̀ dé. Ìgbà táwọn ẹbí ẹ̀ máa rí gbẹ̀yìn orí íńtánẹ́ẹ̀tì náà mà ti rí tán dú bàbá wọn. Ẹ wà àwọn ọmọ ọdún méjì ọmọ ọdún kan tó wà ní kindergarten tó wà ní crèche tí wọ́n kó ní school ẹni gbé ọmọ ẹ̀ lọ school láàárọ̀ kó fẹ́ lọ gbé lẹ́sàn-án kan ní kidnapper ti kó wọn lọ. Ó lágbára o. A dẹ̀ ń gbọ́ táwọn ọmọ yẹn ń ké àwọn ọmọ kéékèèké nínú kòkòrò nínú ẹ̀fọn. Ẹni tó dú la rí èmi á kú síbẹ̀. Ẹlòmíì ní medications tó ń lò tó jẹ́ wípé kò gbọ́dọ̀ miss. Ọmọ mi ó ní oògùn tó ń lò ọmọ mi á mú germs ọmọ mi ní á mú infection á mú kíni á dẹ̀ kékeré á kú síbẹ̀ ọmọ mi mọyàn lọ́wọ́. Ẹni bá wo fídíò yẹn lánàá tó bá lóun sùn mọ́jú á jẹ́ wípé ó ti kúrò lẹ́yìn ó ti dẹ̀wọ̀n. Kò sẹ́ni tó máa wo fídíò yẹn lánàá tó máa sùn mọ́jú. Kí lọ́nà àbáyọ? Níbo làwọn ará abí ti wá? Àwọn èèyàn ń bú àwọn bloggers wọ́n ń bú àwọn speakers wípé wọn ò sọ̀rọ̀ wípé tó bá jọ̀rọ̀ ìdílé tó bá jọ̀rọ̀ ọkọ àbíyàwó tó bá jọ̀rọ̀ ìjà èèyàn méjì wípé wọ́n á sọ̀rọ̀ wípé ṣùgbọ́n ní ìsìn wípé wọ́n jí èèyàn lọ lọ́yọ̀ọ́ pa àwọn
kì í ṣe pé wọn ò fẹ́ sọ̀rọ̀ èmi tí mò ń sọ̀rọ̀ yìí gan ẹ̀rù ń bà mí ẹ̀rù ni àmọ́ lè tá a máa sọ tá a fi máa rọ́ràn kì í ṣe ìjọba wa o ìjọba Tinubu ò sọ wípé kó má criticize òun o defamation náà làwọn ò fẹ́ a bẹ̀rù ìjọba wípé tá a bá sọ̀rọ̀ pé wọ́n á gbé wa o tá a bá fojú a bẹ̀rù ìjọba Tinubu ò ní ká má sọ̀rọ̀ ṣùgbọ́n tá a bá sọ sí àmọ́ ẹni tó jẹ́ kidnapper láàrin àwọn neighbors wa àmọ́ ẹni tó jẹ́ kidnappers láàrin àwọn alábàágbé wa ojú la rí àmọ́ kidnappers nítorí wípé olè lé ló ń ṣílẹ̀kùn fún títà àmọ́ ẹni tó ń ṣagbódegbà fún àwọn ajínigbé òun lọ́pọ̀lọpọ̀ fi dákẹ́ tí wọ́n lè sọ̀rọ̀ wípé tóun bá sọ̀rọ̀ tó bá dọ̀la tán bá jí òun gbé náà ta ló fẹ́ gbà ọ́n ta ló fẹ́ gbà ọ́n n tó ṣe tó ní kálukú fi dákẹ́ nìyẹn kì í ṣe wípé olúkálukú ń sọ wípé kò kan àwọn àbí wípé anybody ò serious everybody serious èmi gan kí n tó sọ báyìí mo ti rò pé ìwọ Ọlọ́run mà ṣàánú mi èmi tó jẹ́ pé inú oko ni máa wà tí màá máa yan gàrí tí màá máa ta gàrí ìwọ Ọlọ́run mà ṣàánú mi má má jẹ́ ń ṣì sọ ta ni ó gbà mí Ọlọ́run ni mo ní ohun tó ṣẹlẹ̀ nìyẹn kì í ṣe wípé àwọn speakers wípé wọ́n dàgúnlá pé wọn ò fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ tẹ̀rùtẹ̀rù là ń sùn tẹ̀rùtẹ̀rù là ń jí o ò lè wọ commercial transport private transport gan you understand private tiẹ̀ gan so you don't know who is who nǹkan tó ń bà wá lẹ́rù ni àmọ́ èyí ìjọba wa náà la máa bẹ̀ ikú yìí ń pọ̀ jù òfò yìí ń pọ̀ jù àdánù yìí ń pọ̀ jù ẹ gbà wá ẹ wò ó lọ́rọ̀ kan tí mo fẹ́ kẹ́ ṣàkíyèsí ẹ̀yin ìjọba wa ó ní nǹkan kan tí mo fẹ́ kẹ́ ẹ bá wa mójútó ẹ̀yin ìjọba wa ṣe rí ọ̀rọ̀ kidnapping yìí àfọwọ́fà pọ̀ jù ń bẹ̀ o àfọwọ́fà pọ̀ jù ń bẹ̀ ṣe rí àwọn kan tí wọ́n bá ti fẹ́ múra ìbò dídì wọ́n máa ń múra ẹ̀ sílẹ̀ bí ẹni lójú ogun ni wọ́n máa ń múra ẹ̀ sílẹ̀ bí ẹni wípé kàkà kéku má jẹ ṣèṣe ayé àfi ṣàwàdànù wọ́n á wá kó àwọn jàǹdùkú wọlé àwọn kò gbọ́dè àwọn kò gbọ́ wá ń pa ọ́ ní neighboring countries wọ́n á wá kó ammunitions lé wọn lọ́wọ́ àdá ọ̀bẹ ìbọn ẹ lọ gbàpótí ìbò ẹ lọ pa wọn kan ẹ lọ kojú àwọn jàǹdùkú tiwọn náà nígbà tí ẹ bá ṣe gbogbo ìyẹn tán tẹ́ kó bọ̀ lé wọn lọ́wọ́ nígbà tẹ́ ẹ bá wọlé ìbò ìbọn tẹ́ ẹ kó wọn lé wọn lọ́wọ́ kí lẹni kan fi ṣe oògùn egbògi olóró tẹ́ ẹ tà fún tẹ́ ẹ kó fún wọn kí lẹni kan fi ṣe ẹ wá wọ inú ilé ìjọba if you are senators ẹ lọ national assembly tẹ́ bá jẹ́ governor ẹ lọ governor's house tẹ́ bá jẹ́ president ẹ wọ Aso Rock lọ ẹ wá gbàgbé àwọn ẹrú ikú tẹ́ kó wọ ìlú àwa náà máa dà láàmú ìbọn yẹn náà fi máa wò wípé kí la tún ṣe la lè ṣe wọ́n á bẹ̀rẹ̀ adigunjalè wọ́n á bẹ̀rẹ̀ ìjínigbé wọ́n á bẹ̀rẹ̀ sí ní just to get your attention àwọn tí wọ́n jí gbé àwa kọ́ la ṣẹ̀ wọ́n ẹ̀yin tẹ́ ẹ kó wọn wọ̀lú tẹ́ ẹ abandon wọn ni wọ́n fẹ́ get attention yín by all means ṣùgbọ́n àwa tá a mọ̀ gbà tẹ́ ẹ rà àwa là ń san àwa tá a mọ̀ gbà tẹ́ ẹ jọ ṣe deal àwa là ń forí ko ẹ̀yin ni erin méjì àwa ni koríko abẹ́
tó ń jìyà rẹ̀ àbí kí ló kan ti tíṣà kí ló kan ti ọmọ iléèwé ọmọ ọdún 2 ọmọ ọdún 3 ọmọ ọdún 6 tó lọ iléèwé kí ni ti tíṣà tó ń gba 30,000 lóṣù kí ló mọ̀ dí ìwo ló ṣe owó wo ló ní tó fi jẹ́ wípé òun ni adigunjalè àbí ajínigbé máa ronú rárá just to get your attention wípé ńgbà tẹ́ ẹ̀ bá lálàáfíà ẹ̀ tún wá bá wọn ohun tó ṣẹlẹ̀ sí tíṣà yẹn lánàá báyìí ni wípé bóyá after few days tó ti dúró wípé ẹ̀ san ransom kẹ́ wá gbà wọ́n fi ẹni ẹlẹ́ni jófin wọ́n dúnbú ẹni ẹlẹ́ni lóòyẹ̀ kẹ́ lè mọ̀ wípé àwọn máa pa wọ́n ni ẹ wo ìyàwó máa yẹn ipò wo ló wà ẹ wo ọmọ máa yẹn ipò wo ló wà bóyá máa yẹn ní ìyá láyé bóyá ó ní bàbá láyé can they ever get over it lórí nǹkan tí máa yẹn ò mọ̀ dí lórí nǹkan tí máa yẹn ò rà ń bẹ̀ ó sanwó ẹ̀ pẹ̀lú ẹ̀mí ẹ̀ ẹ wo èyí tó ṣẹlẹ̀ ní chọ́ọ̀chì ti Kwara àwọn 3 máa bá ìṣẹ̀lẹ̀ yẹn lọ àwọn fámìlì tí lóòótọ́ a ti gbàgbé a ti move on àwọn fámìlì tí èèyàn 3 lára ibi tí àwọn èèyàn 3 yẹn wà wọn ò máa lè get over it láíláì ṣé ẹ ti fèyí sára Táíwò ó ní Ọmọlọ́lá rọra sọ̀rọ̀ ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn ẹ̀rù ń bẹ everybody fèyí sára yìí kì í ṣe pé kì í ṣe wípé ó halẹ̀ mọ́ mi báyìí ìfẹ́ mi ló ní ẹ̀rù ń bà bí mo ṣe ń sọ̀rọ̀ n tó ń ṣẹlẹ̀ sí everybody nìyẹn ẹ̀rù ń bà wá ṣẹ́rí báyìí èyí sára Táíwò àwọn ọmọ tiẹ̀ náà ò ní ṣì sọ o àjálù ibi ìṣẹ̀lẹ̀ ibi kò ní ṣẹlẹ̀ sí mo mọ̀ pé ìfẹ́ mi ló ní ṣùgbọ́n bóyá tá a bá analyze ẹ̀ dáadáa bóyá yí àwọn èèyàn ni eléyìí ní you are a Muslim this is what the Quran teaches Hadith and Muhammad kí ló yé mi nǹkan tó ń sọ ò yé mi ń bẹ̀ you understand tábà wá ń sọ̀rọ̀ báyìí ṣé ká máa wò kí nǹkan bàjẹ́ ni nítorí náà mo bẹ̀ yín ẹ jọ̀ọ́ gbogbo ohun tó bá gbà mo mọ̀ wípé ìjọba ò láìkì láti máa san ransom mo mọ̀ wípé wọn kì í fẹ́ san ransom òfin Nàìjíríà ò fààyè gbà bọ́ mo wá fẹ́ bẹ̀ yín àmọ́ àwọn tó ń ṣiṣẹ́ ibi yìí ṣùgbọ́n kinní kan dá wa lójú àṣẹ wọn kinní kan dá wa lójú àwa masisi kọ́ la ṣẹ̀ wọ́n ṣùgbọ́n àwa là ń jìyà rẹ̀ ẹ jọ̀ọ́ ẹ̀yin ìjọba wa a desperate situation require desperate mayor tó bá jẹ́ wípé ẹ máa pe àwọn people yìí tẹ́ ẹ bá mọ̀ wọ́n mi sọ pé ẹ mọ̀ wọ́n tẹ́ ẹ bá máa ní round table talk àbí ó wá dàbí ẹni pé mi ìfẹ́ bá wọn bú Gumi gan mọ́ báyìí Gumi tá à ń pè ní kidnapper àbí kinní kan sympathizer ó dàbí ẹni wípé kó má jọ̀rọ̀ Gumi gan la máa wá tẹ̀lé báyìí torí à ń bú Gumi báyìí à ń bú ó ní kán pè wọ́n kán ṣe round table talk kán béèrè ohun tó ń fẹ́ kán ṣe ohun tó ń fẹ́ fún wọn bóyá tiẹ̀ náà la máa ṣe bóyá kó má jẹ́ pé Gumi gan báyìí kó má jẹ́ pé òun ló lótọ́ ìlú tá a rò pé ìkà ìlú ni. You understand? Bóyá gbogbo ohun tó bá gbà ohun tó bá fẹ́ ẹ pè wọ́n ológun dúdú ṣé ológun dúdú ṣé bàbá ológun dúdú kan náà ni ẹni we need to separate for military to take over èmi ò sí lára àwọn tó sọ bẹ́ẹ̀ o èmi ò ẹ má tún ẹni bá pè fún military take over is tantamount to treason àbí kínní mi ò ṣe o mẹ́lẹ̀ ni àgbà mi ọ̀sẹ̀ ni mo ní ọlọ́run ni mo ní o mẹ́pè fún military take over o méde wí kí nàìjíríà pín o security n tí mo bá wá ni wípé
kí ìjọba bá wa wá nǹkan ṣe sí. Ẹ má dẹ̀ dá president, governors, local government chairmen, senators, aráàlú, let all hands be on deck. Ó ti yé yín, ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá mọ̀ wọ́n bóyá kẹ́ ẹ pè wọ́n fún round table talk. Tẹ́ ẹ bá dẹ̀ mọ̀ wọ́n bóyá àbí ẹ kàn yé mi. Mi fẹ́ sọ̀rọ̀ jù bóyá kẹ́ because we are dying. Ẹni tí ìṣẹ̀lẹ̀ ibi bá ṣẹlẹ̀ sí kò ní mọ̀ wípé ìjọba ń ṣe construction kan láti Àbújá dé Èkó. Kò ní mọ̀ bóyá wọ́n la ọ̀nà kan láti Badagry dé Sokoto. Kò dẹ̀ ní nǹkan tó kàn pẹ̀lú wípé dollar stable. People are dying every day. Blood. Wọ́n shed blood lójoojúmọ́. Àwọn èèyàn rìn wọ́n rá lójoojúmọ́. Ẹ mọ̀ the funniest thing. N tó tún wá burú jù bẹ́ẹ̀. Àwọn èèyàn wa ti wá ń gbàbọ̀dè fún wa. Ṣé mo pẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa ní Fúlàní herdsmen. Nísìn àti Ìgbò àti Yorùbá àti Haúsá ni kidnappers nsìn. Ẹ mọ̀dí àwọn tiwa tí wọ́n á rí wípé àwọn tó ti bẹ̀rẹ̀ láti ọjọ́ tó ti pẹ́ wọ́n mú jẹ. Àwọn ọmọ tó ń ṣe yahoo gangan àwọn gan ti ń kóra wọn jọ wípé ó dàbẹ́ ni pé kidnapping tún pay o. Tí wọ́n bá arrest kidnapper ní agbá ọ̀dọ̀ wa ń bí you be amazed láti rí wípé Christian, Igbos, Yorùbá wà láàrin wọn. Kí ló dé fà á? Kí ló dé fà á? Wọ́n realize wípé àwọn tó bẹ̀rẹ̀ ẹ̀ lákọ̀ọ́kọ́ wọ́n mú jẹ. Táwọn náà bá ti ń gbọ́ wípé 100 million, 50 million, 500 million làwọn kan máa ń gbà ní àwọn kidnapper máa gbà, àwọn náà lọ ń ṣe é. So tá a bá ní kò kàn wá kó tó di wípé àwọn students wa tán wà ní higher institution wọ́n á wá máa kóra wọn jọ, wọ́n á sọ̀rọ̀ àwọn the kidnappers. Ohun tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ gangan nìyẹn. Ewu ń bọ̀ o, kódà ewu tiẹ̀ ti dé kó tó di wípé àwọn youth wa máa wò wípé okay, kó tó di wípé ṣé mo pé à ń pariwo cultism, kó tó di wípé àwọn ọmọ court àwọn máa kóra wọn jọ wípé ẹ jẹ́ káwa náà di kidnappers, owó wà nídìí ẹ̀. Kó tó di wípé gbogbo ọmọ tún wá di kidnappers mọ́ wa lọ́wọ́. Ẹ̀yin ìjọba bẹ̀yìn, ẹ tún ti ń campaign báyìí, ẹ ti ń ṣe primary election. Ẹ ti ń sọ wípé ẹ fẹ́ lọ fún second term, third term. Ẹ tún ń pariwo, àwọn kan tún ń sọ wípé àwọn náà kàn. Ẹ jọ̀ọ́ ẹ bá wa suspend ẹ dá sọ̀rọ̀ wa. Àwa tó ń jígbé yìí náà la máa lọ tẹ̀ka, la máa lọ dìbò. Àwa yìí náà lẹ máa ní ká lọ, àbí? Nígbà tó bá yá báyìí kí lorúkọ NOAA, National Orientation Agency, wọ́n á bẹ̀rẹ̀ sí ní orientate wa pé ká lọ gba káàdì ìdìbò ká tẹ̀ka. Ṣé ẹ̀yin tẹ́ lè gbà wáyé náà la tún máa tẹ̀ka fún lẹ́lẹ́kejì? Àwa yìí náà ni ẹ nídìí wa. Àwọn yahoo boy ti bínú. Wọ́n ní má dárúkọ yahoo boy. Ṣé ti rí wípé a ti ń nana nígbà tó jẹ́ wípé everybody ló fẹ́ spray owó. Ṣó ti mọ kíkì, ṣó máa náwó yẹn tán. Àbẹ́ mọ̀ bọ́ ṣe náwó ń sìn. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ tán bá mú
tí o bá mú 50,000 dání o lè fi 2 hours ná níwájú eléré kó máa fi mọ lẹ́yọ kọ̀ọ̀kan á kí ẹ̀ sílé bàbá ẹ̀ á kí ẹ̀ sí ilé ìyá ẹ̀. Ní ìsìn ìwọ tó o bá tí gbé béèlì 1 million tán ràpọ̀ ẹ̀ sínú nylon kó máa gbé sí fún olówó báyìí kó máa gbé fólówó báyìí kán máa kà ó di ní ó di ó tí ì náwó gbogbo ẹ̀ náà ń ṣò lórí social media bẹ́ẹ̀ yẹn kán máa ná. You understand? ọ̀nà ìgbà wo làwọn ọmọ ò ní nǹkan bàjẹ́ lọ kí ni gbogbo ẹ̀ ń dàrú lọ gbogbo ẹ̀ ti fọ́jú ẹ gbà wá ọ̀fọ̀ ńlá ló ṣẹ̀lú yìí o àjálù ńlá ló ṣẹ̀lú yìí o kì í ṣe Ọ̀yọ́ nìkan ni àjálù ńlá ìjálù o gbogbo Nàìjíríà bíi Yorùbá bíi Haúsá bíi Ìgbò ló jálù o. If our children and our teachers can go to school in the morning and we are scared that probably come out at it, probably kidnappers and come and pack them all or bóyá kìnnìkan then Nigeria is Nigeria is Nigeria is in trouble. Ẹ rántí wọ́n sọ wípé àwọn military wa pé wọ́n capable pé ọwọ́ wọn ò ká láti tackle nǹkan tó wà nílẹ̀. Now that the American military turn to join báyìí nothing to show for it again nothing ó tẹ̀ tí wọ́n worst sí ni ó tún wọ́n worst sí ni broad daylight kí kidnapper díẹ̀ máa kó èèyàn sínú mọ́tò láàrin ìgboro níbi tọ́lọ́pàá wà tí àmọ̀tẹ́kùn wà tí DSS wà tí sójà wà tí vigilante wà. Kí wá ní bọ́ǹbù tán ní Trump jù sí ibìkan ní Kwara kí ni láríjà ẹ̀ kí ni. ní ìmọ̀ nǹkan tó yẹ kí n sọ ní ìfẹ́ sọ̀rọ̀ jù ìwọ̀nba tí mo sọ igan ẹ̀rù ń bà mí ìwọ̀nba tí mo sọ yìí àyà mi ń já because bí ìgbà téèyàn bá mọ̀ọ́mọ̀ tó lajú ara ẹ̀ sílẹ̀ tó fi rẹ̀ sínú ewu ni torí àmọ́ ẹni tó jẹ́ gan àmọ́ ẹni tó ń gbàbọ̀dè fún wa bí ìjọba ni bí security personnel ni bí àwọn aráàlú ni àmọ́ ẹni tó bá jí gbé gan tó bá padà kákì ọ̀pọ̀ ni wọ́n jí gbé tó yẹ pé àtòkù àtàyè tó yẹ pé tó bá tún gbowó wọn tún ní rí wọn dá padà ọ̀pọ̀ bàbá ni ò lójú orí ọ̀pọ̀ obìnrin ni ò lójú orí ọ̀pọ̀ ọmọ ló ti sọnù tá à mọ̀ bọ́n ṣe rìn àwọn tó padà wá gan their life never remain the same again ohun tójú wọn rí ń bẹ̀ wọn ò lè sọ the trauma lives with them forever. ọmọ ọdún méjì ọmọ tó sì ń change diaper ọmọ tó sì ń mu golden mall ìwọ Ọlọ́run lásìkò òjò yìí nínú igbó òtútù àti rọ́sọmọ mi láyà ìwọ Ọlọ́run jọ̀ọ́ bá wa wo orílẹ̀-èdè wa sàn ìwọ Ọlọ́run jọ̀ọ́ bá wa wo orílẹ̀-èdè wa sàn ìwọ Ọlọ́run jọ̀ọ́ bá wa dá sọ́rọ̀ Nàìjíríà wàhálà ìpọ̀ ọkàn àtọmọdé àtàgbà ò balẹ̀
ó mọ̀ bẹ̀rẹ̀ ó mọ̀ pín kínní èyí ń pọ̀ jù. ìwọ Ọlọ́run ṣàánú wa, ṣàánú ọmọdé, ṣàánú àgbà, ṣàánú onílé, ṣàánú àlejò, ṣàánú ọkùnrin, ṣàánú obìnrin. Gbogbo àwọn tó ń ṣiṣẹ́ yìí náà Ọlọ́run bá wa yí wọn lọ́kàn padà. Tó bá dẹ̀ jẹ́ wípé àwọn politician náà ni wọ́n fi wá play chess, tán sọ wá di pawn in a game of chess, tó jẹ́ wípé tí opposition ò bá learn láti criticize mọ́, tó jẹ́ wípé opposition wá ti learn láti destroy, so that àwọn tó wà ń bẹ̀ wọ́n á di aláìmọ̀ ṣe, tó wá jẹ́ pé ẹ̀mí wa ni wọ́n fi ń ta káìtì. Ìwọ ló gbà wá lọ́wọ́ Abacha lọ́jọ́ sí, ebó òṣì wà lórí ìtẹ́ láì yọ àdá láì yọ̀bọ̀n. Ìwọ náà ló gbà wá lọ́wọ́ Ebola lọ́jọ́ sí nítorí pé o mọ̀ pàgbára wa ò ní í ka. Ìwọ ló jẹ́ kí COVID dà wá láàmú. Ìwọ náà dìde ìrànlọ́wọ́ fún wa. Ó ní tí àwọn èèyàn mi tí a forúkọ mi pè, tí wọ́n bá wọ́n bu ara wọn, tí wọ́n bá rẹra wọn sílẹ̀, tí wọ́n bá bẹ̀ mí, tí wọ́n ké pè mí, tí wọ́n sì tọrọ àforíjì, ó ní èmi ò foríjì wọn, èmi ò sì wo ilẹ̀ wọn sàn. Ọlọ́run wá wo ilẹ̀ wa sàn. Nàìjíríà, àdúrà kó mọ́ ọ lórí, k'Olúwa gbàṣẹ lọ́wọ́ ogun èṣù tó ní ọ lára, orí rẹ máa gbà bọ̀dé kí o gbà àtúnṣe. Ilẹ̀ Nàìjíríà bẹ̀rẹ̀ sí ní ṣe rere. Orílẹ̀-èdè mi, àdúrà kó mọ́ ọ lórí, k'Olúwa gbàṣẹ lọ́wọ́ ogun èṣù tó ní ọ lára, kórí rẹ máa gbà bọ̀dé kí o gbà àtúnṣe. Ilẹ̀ Nàìjíríà bẹ̀rẹ̀ sí ní ṣe rere. Mo bẹ̀ gbogbo ẹ̀yin èèyàn mùsùlùmí, ẹ gbé àgé, ẹ ṣàlùwàlá, ẹ rùkù, ẹ sùjúd, ẹ gbé ọwọ́ sókè, ẹ bẹ̀ Ọlọ́run kí Ọlọ́run wo ilẹ̀ wa sàn. Ẹ̀yin kìrìsìtẹ́nì, ẹ pè Ọlọ́run, ẹ bẹ̀ Ọlọ́run. Ní tí àwọn èèyàn mi tí a forúkọ mi pé bá kóra wọn jọ, tí wọ́n ronúpìwàdà ẹ̀ṣẹ̀ wọn ní tòótọ́, tí wọ́n ké pè mí, ó ní èmi ó dáríjì wọn, èmi ó sì wo ilẹ̀ wọn sàn. Kí Ọlọ́run ṣàánú fún wa kó wo ilẹ̀ wa sàn. Gbogbo ẹ̀yin àgbààgbà, ọmọdé lọ́kùnrin, ẹ dìde. Ẹ̀yin olórí wa pátápátá, ẹ fi ìbẹ̀rù Ọlọ́run sí. Tó bá ti bù yín lọ́wọ́, ẹ ké pe Ọlọ́run. Ogun kan ò lè k'Ọlọ́run má ṣe. Our military personnel are dying. Ṣé rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mo máa ń sọ wípé àwọn sójà wa, àwọn tí ẹ bá rí àwọn fídíòsì kọ̀ọ̀kan, in fact wọ́n jẹ́ káwọn fídíòsì kan jáde ni. Tí ẹ bá rí nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwọn ológun wa, àwọn sójà sí wa, ọmọ yín náà ò ní sọ wípé òun fẹ́ join recruit sójà kẹgbà láéláé. Wọ́n pa wọ́n pẹ́pẹ́pẹ́, wọ́n kú lọ́wọ́wọ́ ni. And the painful aspect is we do not appreciate, neither do we celebrate them. Kí ilẹ̀ ìní tó mọ́, ó lóye àwọn sójà tó ti kú nítorí wípé kí èmi àti ìwọ ká lè sùn ká họrun. So ẹni bá ń bú àwọn Nigerian soldiers kò mọ ohun tó ń sọ o, kò mọ ohun tó ń sọ o. They are dying. Wọ́n á mú sójà míì, wọ́n á dúnbú ẹ̀ bí ẹni dúnbú ẹran. Sálárì wọn kò tó ti PA gọ́vnọ̀.
sálárì àwọn tó ń kú nítorí tèmi àti ìwọ kò tó ti kánsẹ́lù àdúgbò yín. Àwọn ìyàwó wọn, ọmọ wọn ò rí owó, àwọn ìyàwó wọn wọn ní ọbẹ̀ nínú ìkòkò tán fi máa jẹun, ọmọ wọn kò rówó lọ private school, inú yàrá kan ni ìyàwó àtọmọ wọn wà ní barak. Àwọn ìyàwó wọn ló ń gbin úgú, ló ń gbin gbúre, ló ń gbin ẹ̀fọ́ tí èmi àti ẹ̀ ń ná ní 5 naira 10 naira 5 kobo. So kò tó blame Nigeria soldier, ask their relations. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí bàbá wọn ti bá ogun terrorist lọ, àwọn ọmọ wọn ṣaṣẹ́wó kí àwọn àbúrò wọn tó kù lè ro oúnjẹ jẹ. So do not pay Nigerian soldiers. They are trying their best. Omi pọ̀ ju ọkà lọ. Omi pọ̀ ju ọkà lọ. Mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run. Ẹ̀yin ìjọba wa. Ọ̀rọ̀ rẹ o. Gómìnà Ṣèyí Mákindé. Àsìkò yìí le. Ọlọ́run á fún yín ní agbára, okun, ọgbọ́n àti ìmọ̀ tí òye tẹ́ fi làjá. Gómìnà Ṣèyí Mákindé, mi ò sí lára àwọn tó lè condemn ìjọba yín because you are trying your best. Everybody can see. You are one of the good governors we have in Nigeria. Yes, you are one of the good, if not one of the best. Ṣùgbọ́n tọ́rọ̀ bá ti rí báyìí á dàbẹ́ ni pé èèyàn ò mọ̀ ṣe ni. Ẹ bá wa múra sí ọ̀rọ̀ yìí. Tó mi bá fẹ́ pọ̀ jákà lọ, ẹ bá wa seek external help. Ọlọ́run á gba agbára lọ́wọ́ àwọn tó fẹ́ tú ìlú mọ́ yín lórí. Ọlọ́run á fi àjùlọ hàn àwọn tí ó fẹ́ ba iṣẹ́ yín jẹ́. Ọlọ́run á wà pẹ̀lú wa. Àwa èèyàn náà, mo fẹ́ ká rántí ọ̀rọ̀ Quran tó sọ̀rọ̀ tó ní Ọlọ́run ò ní change ipò àbí nǹkan tí èèyàn ń là kọjá bí kò ṣe wípé èèyàn gangan change èròǹgbà ẹ̀, ìwà ẹ̀. Kò yé yín, nítorí irú èèyàn bíi tiwa náà ni àwọn, ṣe bí ara wa náà làwọn tó ń fogun jà wá. Gẹ́gẹ́ bọ́lọ́run ti ṣe sọ, ó dìgbà tí àwa gan fúnra wa, tí a bá change mindset wa, tí a change ìwà wa, tá a páyà àwọn Ọlọ́run ọba, tá a ronúpìwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, tí a bẹ̀rẹ̀ sí ní páyà Ọlọ́run ọba, ẹgbẹ́ yẹn gan ní ipò àti situation yìí tó máa yí padà. Ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ nínú Quran. Ẹ jẹ́ kí àwa tiwa náà, torí tá a bá sọ tàwọn ìjọba, iṣẹ́ pọ̀ lọ́wọ́ àwa náà. Báwo la ṣe ń raise àwọn ọmọ wa? Kí ni èròǹgbà wa nípa owó? Kí ni mindset wa ní I must get rich? Ṣé ẹ mọ̀ wípé lórí ìkànnì yìí a máa ń rí ẹni tó máa ń bú mi wípé oníranù aláìnítìjú onígàrí. Ní Nàìjíríà tá a ti ń fi legitimate hustling èèyàn búyàn. Nàìjíríà nìyẹn. Ẹlòmíà ní ó jẹ́ máa yan gàrí ẹ lọ. Bí ẹni wípé nǹkan burúkú ni gàrí. You understand? Níbi òun ló bẹ ẹlòmíì tán bá ní kó lọ kiri pure water á lé mi, aláwọn èèyàn á fóun ṣe yẹ̀yẹ́, á ní kàkà kílẹ̀ kú ilẹ̀ àṣàkàkà ojú tí òun á yá dọ́gbọ́n sí. Nígbà táwọn náà bá stop láti máa worship owó, tá a bá stop láti máa worship ọmọ tó ń ṣìdí tó àbẹ́ẹ̀ rí àwọn
àwọn tó ń sọ̀sọ́kútọ̀ tó ń ṣìdí tán ṣàgbèrè tán ń bayé jẹ́ ló ní followers jù, àwọn ní page wọn wà monetize jù, àwọn náà dẹ̀ ń ka dollars jù, àwọn làwọn èèyàn celebrate jù. Ẹni bá sọ èyí tó sọ wípé ẹni bá sọ̀rọ̀ wípé báyìí ṣe ń ṣe yìí ò dáa, àwọn làwọn èèyàn ń attack. So Àríkẹ́ Alájọ ṣé o ti rí bẹ́ẹ̀ yẹn? Sísá mi tó jẹ́ pé very soon ó fẹ́ gba PhD ẹ̀, òun náà sọ wípé ó ń pè ní alájọ lásán lásán. Ẹ wo Òròkì food, University of Ife, the greatest Ife ló náà lọ. Ògì ló ń package tó ń ṣe, tán bá máa sọ wọ́n á ní Dr. Ológì. You understand? Ó dìgbà tí àwa náà bá tú ọkàn wa ṣe, ká tú ìròrí wa ṣe. Graduate ni eléyè. Mo rí èèyàn kan tó ń bá mi sọ̀rọ̀, èèyàn kan ń bú èèyàn kan, ó ní inú ilé tó ń gbé tí ò ní POP, mi ì mọ bí POP ṣe wá di nǹkan tí wọ́n fi ń determine success. Ẹlòmíà ní kò ní mọ́tò, ní ìmọ̀gbà tí mọ́tò di success. Kí Ọlọ́run kó tú ọkàn wa ṣe.